so wọ́n ní ẹ̀ka alẹ́ lohun ataná àgò lọ́nà ní tàwọn arìnkùn ẹkú ilé ńlá kára alé ẹrì wá ńlá ṣèròyìn èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Òkunlọ́lá Àmọ̀ó olùdarí àti aláṣẹ Kòkò Àṣà TV òun náà ni mo tún ti wà lórí ètò wa fún tòsẹ̀ yìí. Níbo la lọ, níbo la yà, níbo la rè lónìí? Ohun tí a ó yẹ̀wò náà ni ìgbéyàwó ọ̀ṣìngín. Kí ni mo pè ó? Ìgbéyàwó ọ̀ṣìngín. Onírúurú ìgbéyàwó ló wà nílẹ̀ Yorùbá. Ní ọ̀sẹ̀ tó kọjá la ti jíròrò lórí ọ̀kan òjọ̀kan àwọn irúfẹ́ ètò ìgbéyàwó tàbí ọ̀nà tí àwọn Yorùbá ń gbà láti lọ́kọ tàbí fẹ́yàwó. A ti mẹ́nuba ìgbéyàwó àsànté. A ti sọ̀rọ̀ lórí ìgbéyàwó gbàmí-o-rà-mí. A ti sọ ìtumọ̀ ìgbéyàwó opó ṣíṣú. A ti sọ̀rọ̀ lórí gbígba abílékọ. A ti sọ̀rọ̀ lórí ìgbéyàwó òrìṣà. Lónìí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run a ó sọ̀rọ̀ lórí ìgbéyàwó ọ̀ṣìngín. Kí làwọn àkóónú ìgbéyàwó ọ̀ṣìngín? Ìgbéyàwó ọ̀ṣìngín ni ètò ìgbéyàwó oníṣùlọ́kà. Ìgbéyàwó èyí tó jẹ́ pé ó lárinrin, tó lé ètò, tó sì ní ààtò èyí tí àwọn babaláwa máa ń gùn lé kó tó di pé irú ẹ fẹ́ obìnrin bẹ́ẹ̀ tàbí ó lọlé ọkọ tàbí ọkọ náà níyàwó. Ẹ já sáré fáwọn ọba àṣẹjú péréte tó wà níwájú wa ká fi yànnàná ìgbéyàwó ọ̀ṣìngín. Àkọ́kọ́ nínú ìgbéyàwó ọ̀ṣìngín, ohun àkọ́kọ́ ni ìfojúsóde. Ìfojúsóde, ìtọrọ ọmọ ìfojúsóde. Ọ̀nà wo ni Yorùbá ń gbà láti fojúsóde láti fẹ́yàwó fún àwọn ọmọ wọn ọkùnrin láyé àtijọ́? Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bọ́mọdé bá tó lọ́kọ alọ́kọ, tọmọ bá tó ládàá àmọ́ ládàá. Tó bá ti di pé ọmọ ti bàlágà tó ti tó ẹni obìnrin, tó ti dàgbà tó bàlágà tó tó ẹni ọkùnrin, lọ́kùnrin lóbìnrin, ohun tó kù náà ni kí àwọn ìdílé ọkọ kí wọ́n ó fojú sóde láti wá ibo láti lè ríyàwó fún ọmọ wa. A ti ṣàlàyé fún wa nínú ìdánilẹ́kọ̀ọ́ tàbí ètò tó kọjá pé àṣà ìgbéyàwó kìí ṣe àjùmọ̀ṣe kìí ṣe ànìkànṣe láàrin lọ́kọ-láyà bí a ti ń ṣe lóde òní látijọ́. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìtọ̀sẹ̀ ló lọ̀yọ́, òǹbodè ló láàfin. Àwọn bàbá àti màmá tó jẹ́ ẹbí ọkọ, àwọn ni wọ́n fojú sóde láti wo ìdílé tí wọ́n ti fẹ́ fẹ́yàwó fún ọmọ wọn. Níbo ni wọ́n ti fẹ́ rajà fọ́mọ wọn? Irúfẹ́ ọmọ wo, irúfẹ́ ìdílé wo ni wọ́n ti fẹ́ fẹ́bìnrin? Wọ́n fojú sóde níbi tí ọmọge bá wà láti lọ dírẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn ẹbí rẹ̀ pé ọmọ yín yìí a fẹ́ fẹ́ fún ọmọ wa. Kìí ṣe ọkùnrin ní kọnú sóbìnrin látijọ́ pé o wù mí n ó fi ọ́ ṣaya. Yorùbá kìí ṣe bẹ́ẹ̀. Ṣé wọ́n ló pè kòkó mọ́ níbi tó ti wá? Àwọn ẹbí ọkọ ni ó lọ tọrọ ọmọ yìí nígbà tí wọ́n bá fojú sóde tí wọ́n ti rí pé ọmọbìnrin kan ń bẹ, ọmọge tẹ́nikẹ́ni ò tí ì fẹ́ tí wọn ò tí ì pa àlèlé lórí. Ọ̀nà wo ni wọ́n ó gbà tí wọ́n ó fi mọ̀ pé irú ọmọge táwọn rí kò tí ì lólúwa? Láyé àtijọ́ tó bá jẹ́ pé ọmọ tó ti lólúwa yálà láti pínísín tí wọ́n ti tọrọ rẹ̀ nínú oyún tàbí ńgbà tí ìyá rẹ̀ bí, irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ àwọn ẹlẹ́sìn tó bá fẹ́ tó bá jó ń Ṣàngó òun ló tọrọ ọmọ yìí tí wọ́n fẹ́ fẹ́. Wọ́n ó ti fi àmì òrìṣà wọn tá à ń pè ní kele Ṣàngó, wọ́n ó ti so mọ́ ọmọ yìí lọ́wọ́ àtọrùn. Tí ẹlòmíràn bá ti rí, wọ́n ó ti mọ̀ wípé ẹnìkan ti oníṣàngó òun ni ọmọ yìí fẹ́ fẹ́. Tó bá jẹ́ abaláwo ni wọ́n ó ti so ìlẹ̀kẹ̀ tá à ń pè ní òtútù ọpọ̀n tàbí ìdè Ifá, wọ́n ó ti so mọ́ lọ́wọ́ tàbí lọ́rùn. Tó bá jẹ́ àwọn ọlọ́ṣun ni tàbí ọlọ́bàtálá, àwọn náà ó ti fi ṣẹ́ṣẹ́ fún, wọ́n ó ti fi pààlè lérú ọmọ bẹ́ẹ̀ lórí. Bóyá ní kékeré wọ́n lè tọrọ ọmọ nínú oyún wípé tẹ́ ẹ bá bí o ẹrù rẹ̀ ẹ sọ̀rí. Tó bá jóbìnrin afẹ́fẹ́ fọmọ wa, tó bá sì ti tẹ́yà lọ́mọ lọ́rùn àti òbí bàbá rẹ̀, wọ́n ó ti gbà. Nígbà kété tí wọ́n bá bímọ tí wọ́n kí wọn pé wo tó ti jẹ́ obìnrin, òun làwọn ìdílé ọkọ náà ó sì ti máa mú gbá ni wọ́n ó ti máa máwo, wọ́n ó ti máa ṣẹ́gi ìdáná fún ìyá ọlọ́mọ láti máa fi yáná, láti máa fi gbooru títí tí irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ ó fi tó fà lọ́lé ọkọ. Tó bá sì jẹ́ pé ní ọ̀nà kejì ẹ̀wẹ̀, ìyẹn ni pé kán wo ìta
ká wojú sóde ká wò ibi tí ọmọge bá wà láti lè lọ tọrọ irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ fún ọmọ wọn. Ìgbésẹ̀ kejì lẹ́yìn tí wọ́n bá fojú sóde tán, ohun tó kù náà ni pé ó kù sí ọwọ́ alárinà. Yorùbá máa pòwe pé bá aya bá mojú ọkọ tán alárinà ayẹ̀bá. Ta la lárinà? Alárinà yìí ni ẹni tí ó máa gbẹnusọ láàrin ọkọ àti aya. Wọn ò tí ì lo oore ọ̀fẹ́ àtijọ́ fojú rinjú láti máa bára wọn sọ̀rọ̀. Alárinà yìí lọ́kọ láyà ó máa rán sí ìyàwó rẹ̀ àfẹ́sọ́nà. Òun náà ni ìyàwó náà ó máa fèsì ọ̀rọ̀ tí ó máa fi rán padà sí ọkọ. Alárinà yìí ni ó jẹ́ agbẹnusọ láàrin ìdílé ọkọ ìdílé ìyàwó. Òun ni ó máa jíṣẹ́ fún wọn. Òun ni ó lọ Ọ̀yọ́, òun lọ́mọ tí ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ tó tọ̀yọ́ bọ̀. Lẹ́yìn tí alárinà bá ti ṣe ojúṣe rẹ̀ tán, ohun tó kù ni ìṣíhùn tàbí ìjọ́yẹn. Kí ni Yorùbá ń pè ní ìṣíhùn? Kí ni wọ́n ń pè ní ìjọ́yẹn? Ìyẹn lọ́jọ́ àkọ́kọ́ tí ọkọ àtìyàwó ó lè fojú rinjú, tí wọ́n ó lè dúró papọ̀ láti jọ sọ̀rọ̀. Wọ́n ti ń fohùn ránṣẹ́ síra wọn, ṣùgbọ́n ọjọ́ tí alárinà bá mú wọn pàdé, ìjọ́ yìí ni òwe Yorùbá ó ṣẹ wípé ọkọ mojú aya tán alárinà ó yẹ̀bá. Ìjọ́ náà lálárinà ó yẹ̀bá tí ò ní dá sí, yóò rìfáàsì, yóò sún sẹ́yìn, yóò jẹ́ kí ọkọ láyà aya àtọkọ kájọ máa lájọsọ ọ̀rọ̀. Wọ́n lè jọ jókòó pọ̀, wọ́n lè jọ dúró. Ayé ti mọ̀ wọ́n. Ìgbà náà ni wọ́n ó lórí ọ̀fẹ́ láti lè máa bára wọn dúnàdúrà rìn àjò ìfẹ́ wọn. Owó tí ọkọ láyà ó san, òun là ń pè lówó òṣíhùn. Ó lè jẹ́ ẹgbàá owó, ó lè jẹ́ 40, ó lè jẹ́ ọ̀kẹ́ láyé àtijọ́. Bí ìdílé bá ṣe lówó, bí ọkọ láyà bá ṣe tó ní sanwó òṣíhùn. Ìyẹn ni pé owó tí ó fún ìyàwó ló sì ní. Ó ní pé owó pé mo gbohùn ló fọhùn sí mi. Ìṣíhùn nu tó lè sọ̀rọ̀, tí ó lè dojú kọkọ ẹ̀ láti máa béèrè nǹkan tó bá fẹ́ direct ní kọjú sí mi kọjú sí ọ, tí ò sí pé ó ń fi rán ẹnìkan mọ́. Ìyẹn ni à ń pè ní ìṣíhùn. Òun ni ìjọ́ yẹn tó jẹ́ pé ìjọ́ yẹn lọ gbé ìyàwó náà ó sọ jáde pé tó, mo gbà láti ṣe tiẹ̀, mo faramọ́ láti fẹ́ ọ, torí pé kò ṣeé ṣe fóbìnrin kókó wọn gba ibi táwọn òbí ẹ̀ ń tì í lọ. Ṣùgbọ́n ìjọ́ yìí lòun náà ó sọ òkodoro ọ̀rọ̀ tí ó kan ojú abẹ́ǹkó fún ọkọ tó fẹ́ fẹ́ sílé. Òun ni Yorùbá ń pè ní ìṣíhùn àti ìjọ́ yẹn. Lẹ́yìn ìṣíhùn àti ìjọ́ yẹn, ohun tó kù òun ni ìwádìí lọ́wọ́ Ifá. Lẹ́yìn tí ọkọ àtìyàwó ti mọjú ara wọn tán, àwọn ẹbí wọn a máa dáfá láyé àtijọ́ kó tó di pé wọn ó mú ọjọ́ ìdáná. Ifá ló kù, wọn ó gbé fá jẹlẹ̀. Lágbájá àti tàmẹ̀dò, ǹjẹ́ wọ́n ṣe ọ̀rẹ́ kalẹ̀? Ǹjẹ́ òwò yí ọmọ làwọn láàrin? Ṣé wọn bá kọ àbíró, wọn ó bá bo àbíyè? Ṣé wọn ò ní fàbíkú ṣẹlé? Nígbà tí wọ́n bá dáfá ni Ifá ó sọ ètùtù. Ṣé Yorùbá bọ̀ wọ́n lọ́pẹ̀lẹ̀ ò ní balẹ̀ ọmọ yẹn bọ, bó bá sọ̀wọ́ omi ẹkù yọ yàn. Ìyẹn ni pé tí Ifá bá béèrè, àwọn ẹbí yìí wọn ó sì kó gìrì, wọn ó ṣe báwọn ẹbí ọkọ ti ń dá Ifá tiwọn, làwọn ẹbí ìyàwó náà máa dá wípé tó, ibi tọ́mọ wa ń lọ o, Olódùmarè gbàbẹ̀ fún o, ibẹ̀ gbà o, ọba kọ ọba bó bí sùn ó bí wàlẹ̀ lọ́hùn. Gbogbo nǹkan yìí ni wọ́n ó ṣe. Lẹ́yìn tí wọ́n bá dá Ifá yìí tán, ohun tó kù òun náà ni pé kán máa palẹ̀mọ́ láti dáná. Kí là ń pè ní ìdáná? Èyí ni màmí mọ̀ ní ọ̀kọ̀ọ̀kọ́ wá tí ẹbí ọkọ àtẹbí ìyàwó ọmọra wọn. Ẹ̀gbọ́n ìyàwó ọmọ ẹ̀gbọ́n ọkọ ọmọ àbúrò ìyàwó, wọ́n mọ mọ̀lẹ́bí, wọ́n mọ gbogbo ará. Nígbà tí wọ́n bá ṣe màmí mọ̀ tán, ètò ìdáná ló kù. Kí làwọn tí Yorùbá fi dáná? Ó ní gbogbo ẹrù. Níta ń pè ní ìdáná ó lẹ́rù tí àwọn ìdílé ọkọ tí wọ́n ó rù wá láti san fún àwọn mọ̀lẹ́bí ìyàwó tí wọ́n fẹ́ fẹ́ wọn. Owó orí ń bẹ́ẹ̀ o. Ó wà lọ́wọ́ bí ìlú bá ti rí. Wọ́n ní ìdálù òṣèlú eégún ní gbowó òde ibì kan, orò ní gba ti bòmíì. Wọ́n sanwó orí ìyàwó. Wọ́n ó mú odidi abo ewúrẹ́ àwọn sìn. Ara ẹrù tí wọ́n ó gbé fún ẹbí ìyàwó nù. Wọ́n ó kó iṣu 40 iṣu kọ́. Wọ́n ó san fún àwọn ìdílé ìyàwó. Owó bàbá gbọ́ ìyá gbọ́. Ó ti níye tí wọ́n ó fi sínú àpò òwe. Owó olóbìnrin ilé, àwọn obìnrin ilé ló lè yún.
owó ọlọ́mọ oṣù, ìyẹn ni àwọn wo là ń pè lọ́mọ oṣù. Nígbà tó bá dọjọ́ iwájú a ó tó sọ àlàyé nígbà tá a bá ń sọ ẹ̀kọ́ lórí mọ̀lẹ́bí. Àwọn ọmọ oṣù yìí ni àwọn obìnrin tó jẹ́ ọmọ inú ilé ṣùgbọ́n tí wọ́n wà nílé ọkọ wọn. Wọ́n yàtọ̀ sí obìnrin ilé o. Obìnrin ilé níyàwó tá a fẹ́ wọlé. Àwọn ọmọ oṣù ńlọbìnrin. Ẹni tó bá pàdánù ọmọ oṣù yìí tó ń gbélé bàbá rẹ̀ ní Yorùbá kò dálé mọ́ṣú. Ọmọ oṣù ni làwọn obìnrin wọn ó sanwó tiwọn náà. Owó ìsíhùn wọn ó tún fi inú àpò wé, ìyàwó ló lè yún. Owó orí rẹ̀ àwọn òbí rẹ̀ ni ó gbà. Ẹ̀sìn ló jẹ́ ká sì túmọ̀ àṣà, àsìgbà ẹ̀sìn ni la fi ń sọ pé àgbowó orí obìnrin mọ́ lóde òní tá láàta ọmọ kì í ṣe títà. Owó ò mọ rírì pé owó pa ọmọ yìí bẹ́ẹ̀ ṣe tọ́jú ọmọ yìí tó fi wúlò tó fi pẹ́ ní ọkùnrin tá a fẹ́ fi ṣaya ó ní. Àwọn nǹkan míì tí wọ́n tó fi dáná làwọn nǹkan ẹtẹ́nu oúnjẹ tí wọ́n fi ń ṣàdúrà bí oyin. Wọ́n máa fi ṣàdúrà fún wọn wípé ilé ayé wọn ó rojú o, ẹnìkan yìí foyin sẹ́nu kó rojú. Wọ́n ó lo oyin, wọ́n ó lo ìrèké, wọ́n ó lo àádùn dídùn là bá ń lé olóyin. Àìbá kíkan láàrin ìrèké páyé wọn ò ní kan, àti bẹ̀rẹ̀ àtàrin àtòpin wọn láyé dídùn ni ó jẹ́. Wọ́n ó lo obì, pípò obì ní ibẹ̀kú obì ní bàrùn obì ní bojú ọ̀tá ọmọ aráyé abojú pété. Wọ́n ó fobì ṣe àdúrà fún wọn. 40 obì àbàtà, orógbó ní gbóni sáyé. Wọ́n ó lo orógbó, wọ́n ó lo ẹja àrọ̀ wípé ibẹ̀ ọ̀rọ̀ wọn lọ́rùn, orílẹ̀ ẹja fi labújá wípé gbé ayé tiwọn náà o. Wọ́n ó mọ̀ láṣeyọrí, wọ́n ó mọ̀ ṣẹ́gun síwá, wọ́n ó ṣẹ́gun sẹ́yìn. Wọ́n ó lo omi tútù, omi ebalẹ̀ ó mọ̀ nípa káà náà ò nípa rere láyé. Bí ìgbà tí wọ́n ń ṣe ìsọmọ lórúkọ, òní wọ́n ó tún lo gbogbo àwọn ohun èlò wọ̀nyí láti fi wúre níbi ayẹyẹ ìdáná. Ó wà lọ́wọ́ bí agbára ìdílé àti bí ìlú àti bí ìran ṣe rí. Bó bá jẹ́ ìran míì ni àwọn nǹkan míì ń bẹ tí ìran kọ̀ọ̀kan ó tó dì mọ́ ẹrù àná táwọn ìdílé ìyàwó béèrè. Tó bá jẹ́ ìdílé ológun, wọ́n lè ní kán sanwó ògún, owó tí wọ́n èbọ̀ ògún fún wọn lọ́jọ́ òun. Gbogbo ẹ̀ ni wọ́n ó gbà. Tó bá jẹ́ ìdílé eléégún, ó ní bí wọ́n ti ṣe. Tó bá jẹ́ ìdílé olóòṣà, ó ní bí wọ́n ti ṣe. Gbogbo nǹkan ẹrù dáná yìí ó gbọ́dọ̀ pé lóde òní. Lóde ń tà ṣe ń ra bíbélì tá ń ra kùránì síbi ẹrù yìgì tàbí ẹrù ìgbéyàwó. Láyé àtijọ́ kò sí àwọn wọ̀nyí. Ohun ẹ̀sìn tí wọ́n ń sìn nídìílé wọn, òrìṣà tí wọ́n ń bọ, òun náà ni ó tún kún àwọn nǹkan tí wọ́n ó fi dáná. Lẹ́yìn tí wọ́n bá dáná tán, ohun tó kù ní ìgbéyàwó gan nílẹ̀ Yorùbá. Nígbà tí a bá ń gbéyàwó, ọjọ́ wẹ̀jẹwẹ̀mu, ọjọ́ tó lárinrin, ọjọ́ tó láyẹyẹ ni, ọjọ́ ayẹyẹ ńlá. Tó bá ti di pé ìyàwó kù sáátá, òun ló ti di pé tí à ń pè ní ẹkún ìyàwó wáyé. Ìyàwó tó fẹ́ relé ọkọ ní sunkún ìyàwó nílẹ̀ Yorùbá yóò máa sun àwọn ẹkún yìí láti máa fi mọ rírì. Yóò máa kí oríkì bàbá bí ṣe ń kí tìyá, yóò máa yálé ará àti ilé ẹbí rẹ̀. Gbogbo táwọn náà bá sì ní bí ẹrù, bí aṣọ, bí orógùn, bí ìsáàsùn, bí igbá, bí àwo, òun ni wọ́n dì mọ́ ẹrù ìyàwó tí ń lọ sílé ọkọ àwọn ẹbí rẹ̀ ní òfun. Ẹkún ilẹ̀kùn ìwúrí, ẹkún ìmọrírì pé òun mọrírì àwọn òbí tó bí òun, àánú ó sì máa súre fún un, wọ́n máa ta lọ́rẹ. Lọ́jọ́ ìgbéyàwó, wọ́n di ojú ìyàwó, wọ́n bò lórí, wọ́n súre. Gbogbo tẹnu oúnjẹ yìí ni wọ́n fi wúre fún wọn. Wọ́n ó sì fa ìyàwó lé bàbá ọkọ lọ́wọ́ tàbí baálé ilé wọn. Wọ́n yóò fà á lé ọkọ lọ́wọ́. Lẹ́yìn tí wọ́n bá ti fà á lé àwọn àgbà ilé tàbí bàbá rẹ̀ tán lọ́wọ́, ohun tó kù náà ni wẹ̀jẹwẹ̀mu, wọ́n ó sì gbalé wọn lọ. Alẹ́ ní ìyàwó máa ń wọlé. Wọ́n èmú ìyàwó wọlé lójúmọmọ láyé àtijọ́ nílẹ̀ Yorùbá. Alẹ́ yìí gan láṣàálẹ́ tí bá ń bọ̀, àwọn orogún rẹ̀, àwọn ìyáálé rẹ̀ nílé ọkọ, àwọn ni wọ́n rèé palẹ̀ gbogbo ẹrù rẹ̀ mọ́ tí wọ́n ó rù wọlé. Ṣùgbọ́n bí ìyàwó bá ti ń wọlé bọ̀, Yorùbá a máa da omi kan sórí òrùlé látijọ́. Wọ́n ó da omi, wọ́n ó fi fọ ẹsẹ̀ rẹ̀ torí òrùlé ni yóò forí gbà á. Ìyẹn ni pé gbogbo aburú yòówù tí ń kó bọ̀ nílé bàbá rẹ̀ ẹ̀rọ̀ ló mú wọlé tiwọn. Ẹsẹ̀ tútù nìyàwó fi tẹlẹ̀ láyé àtijọ́ nílé wọn, ṣùgbọ́n lónìí ìjà ń ṣe bẹ́ẹ̀ mọ́. Àbájọ tí ìyàwó ò fi pósù tí ò fi pọ́dún tí fi ń túká. Gbogbo àwọn àṣà wa òun la ti ń gbàgbé, ní ti ń lọ sópin ìgbàgbé. Àṣé bí wọ́n ti ṣe látijọ́ mọ́, òun ni òjò rí bó ti yẹ kó rí. Lẹ́yìn tí wọ́n bá da omi yìí sórí, wọ́n ní bá da omi sórí, ẹsẹ̀ ní ń bọ̀. Wọ́n wẹ ẹsẹ̀ ìyàwó sì wọlé. Lẹ́yìn tí ìyàwó ti wọlé, kò gbọdọ̀ bá ọkọ rẹ̀ nínú ilé látijọ́.
ọkọ ó ti wá bí fàájì lọ bóyá ń bẹ ń budi ẹmu níbi tí wọ́n ti ń gba omi sára. Nígbà tó bá dalẹ́ òní ó wọlé wá bá ìyàwó rẹ̀. Lẹ́yìn tó bá wọlé, ọjọ́ náà lọ́jọ́ àkọ́kọ́ tí ọkọ láyà ó ṣí aṣọ ìyàwó ẹ̀ wò tí ó bá láṣepọ̀. Nǹkan kan ń bẹ tí Yorùbá ń pè ní alẹ́ ìbálé. Àṣà Yorùbá ni. Ìyẹn lọmọkùnrin obìnrin tó bá gba ẹ̀kọ́ tó jẹ́ pé ọkọ tó fẹ́ sílé nìkan òun ló kọ́kọ́ gorí rẹ̀. Wọn ó ti fún láṣọ funfun. Ìpọ́n tó bá jáde lójú ara ìyàwó òun ni ó fi nù ún. Òun ni ó fi pàrokò ránṣẹ́ sí ìdílé ìyàwó pé ògidì ọmọ lẹ fún mi. Tó bá jọmọ tí wọ́n bá ń lé látijọ́ ni, odidi agbe ẹmu àti iṣu àtowó òun ni wọ́n ó tó fi dúpẹ́ lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí tí wọ́n ó tó fi lu tífọ́n tí wọ́n ó tó kó lọ sílé wọn láti fi mọ rírì pé ẹ ṣeun ojúlówó ọmọ lẹ fún wa. Tó bá sì jẹ́ ọmọ pọ̀ bí ọsàn dí òró náà ni, tọ́jú ọmọ tó ti ba ayé ara rẹ̀ jẹ́ tọkọ ọ̀bá ńlé, wọ́n ó sì mú ìlàjì kòròfo sáná, wọ́n ó sì mú lájì agbe ẹmu, wọ́n bomi ẹmu díẹ̀ sínú kèǹgbè, òun ni wọ́n ó gbé ránṣẹ́ sí wọn pé tó àbọ̀ ọmọ lẹ fún wa o, wọ́n ó fi pàrokò. Ìwọ̀nyí ni bá a ti ṣètò ìgbéyàwó ọ̀ṣìngín látijọ́, tìlù tìfọ́n òun ni wọ́n sì fi ṣètò ìgbéyàwó. Níbi tí a ó rí tètò tó ọ̀sẹ̀ yìí mọ̀ rí, níbi tí a ó ti ṣẹ́rí wálé. Lágbára lọ́wọ́ Ọlọ́run ní ijọ́ mẹ́jọ àkọ́tún míì òun látún mú sí ojú ìwòran wa. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ìkòkò Àṣà TV. Ojú tẹ́ ẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa ò sì ní di. Ibi tẹ́ ẹ ti ń mówó, tẹ́ ẹ fi ń ra data, tẹ́ ẹ fi ń wò wá, tẹ́ ẹ fi ń subscribe, tẹ́ ẹ fi ń share ẹ̀ láṣẹ Olódùmarè náà ò ní tán wò yín o, ẹ ní ṣìṣe o. Ọdún tá à ń wò lọ́ọ̀kan 2023 yóò ṣojú mi, yóò ṣojú ẹ̀yin, ìní gbọ́bi sí yín, ẹ̀ ní gbọ́bi sí mi. Òkunlọ́lá àmọ̀wò lọ lónìí ń padà níjọ́ mẹ́jọ láṣẹ Olódùmarè. Ìpàdé mi àti yín lọ́jọ́ mẹ́jọ ó tún di wọ̀ bí ọjọ́rọ̀. Ó dìgbà.